fẹ́ kí àwọn US, America àti Bolivia. Omi Ògúnṣọlá Adébáyọ̀ Sàṣẹdóchìdé Ògún ní ìlú Ọ̀yọ́ Aláàfin. Mo ń kí ẹ̀yin ọmọ tẹ́ wà ní Bolivia pẹ̀lú US. Ẹ kújọ́ mẹ́ta o, àdúrà yín ó gbà, Ifá yóò máa ṣègbè fún yín o. Àṣẹ o. Àní ṣìṣe o, porogodo ayé ò ní lù fún yín jó o. Ayọ̀yọ̀go ayọ̀yọ̀go mọ̀gọ́mọ̀ dáìbá fún Ọ̀rúnmìlà níjọba bá ń lọ rè mú yọ̀yọ̀ra àwa tá a múrọ̀ yọ̀yọ̀ra rè ọ̀rọ̀ ayọ̀ lọ́ba wa ọ̀rọ̀ ọ̀bànújẹ́ wọn ìbáyọ̀ ọ̀rọ̀ ọ̀bànújẹ́ ò ní bá yín ire o. Oda. Bueno, aquí estamos en la selva, chicos. Ireo. ¿Cómo fue? ¿Cómo está? Bien, good, very. Aquí vemos cómo se hace. Yo la otra vez lo grabé, pero estaba todo calor, tapa y le dan fuego. Aceite de palma. When heated with fire, they will now extracted palm Yeah, palm mama.